Iléeṣẹ́ ìfọpo Dangote ti bẹ̀rẹ̀ sí ní gbé bẹntiróòlù fún àwọn ọkọ̀ àgbépo padà pẹ̀lú bí awuyewuye ṣe ń lọ pé ó ṣeé ṣe kí epo bẹntiróòlù wọn. Akpabio, Bello àti Òdòdó ní kẹ́ ẹ mú tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí mi, Natasha ló sọ bẹ́ẹ̀. Àjọ NIPSS ti sọ̀rọ̀ ó ní owó bẹntiróòlù yóò já wálẹ̀ pẹ̀lú bí iléeṣẹ́ ìfọpo Dangote àtàwọn iléeṣẹ́ ìfọpo yòókù ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. Ìwọ́de àti ìfẹ̀hónúhàn ti bẹ́ sílẹ̀ báyìí nílùú Òtùpó nípínlẹ̀ Benue látàrí bí kò ṣe sí ààbò fún wọn níbẹ̀ pẹ̀lú báwọn Fúlàní darandaran ṣe ń gbẹ̀mí wọn. Ìjọba ìpínlẹ̀ Kogi ti fi ẹ̀sùn kan Natasha pé ó ń gbé àwọn ìgbésẹ̀ tó lè da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Ẹgbẹ́ kan lórílẹ̀‐èdè yìí ti kọ̀wé ẹ̀sùn sí àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ látàrí ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers eléyìí tí ààrẹ Tinubu kéde rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ti buwọ́lu gómìnà Otu àti igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Rivers fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027. Èyí làwọn ìròyìn lérèfé tó jẹyọ láṣálẹ́ òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2025. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X.